àwọn ènìyàn mà ti fi ojú alábùkún wo ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ bó ṣe ní kí àgbáríjọpọ̀ àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n ó dìde dúró. Ó ṣe àwọn ènìyàn. Ààrẹ àná olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó tàbùkù àgbáríjọpọ̀ àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe ní kí gbogbo wọn wà ní ìdìde dúró. Àwọn alẹ́nulọ́rọ̀ wọ́n ti gbójú agan sí i. Wọ́n ní ìgbésẹ̀ náà ó tàbùkù àṣà àti ìṣe Yorùbá. Àwọn àgbábọ̀ wọ́n ní ẹni tó bá ní ojú lójú tì. Èyí ni ọ̀rọ̀ tó jáde láti ẹnu àwọn alẹ́nulọ́rọ̀ tó mọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ nípa àwọn orí adé àti àwọn ọrùn ìlẹ̀kẹ̀ àti ipò wọn bó ṣe ṣe pàtàkì tó nílẹ̀ káàárọ̀ oòjíire bí. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní ìlú Ìṣẹ́yìn ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2023 níbi ṣíṣí ọ̀nà ìlú Ìṣẹ́yìn sí ìlú Ọ̀yọ́ Aláàfin àti ṣíṣí ilé ẹ̀kọ́ fásitì ìmọ̀ ẹ̀rọ títí Ládòkè Akíntọ́lá yunifásitì ẹ̀ka títí ìlú Ìṣẹ́yìn. Nígbà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ń sọ̀rọ̀ ló ti dọ́gbọ́n fi ọ̀rọ̀ dídùn tan àwọn àgbáríjọpọ̀ ọba náà wípé wọn ò gbọ́dọ̀ dìde fún gómìnà tàbí ààrẹ lábẹ́ bó ṣe lè wù kó mọ. Ṣùgbọ́n Ọbásanjọ́ ó padà pa á láṣẹ fún àwọn àgbáríjọpọ̀ ọba yìí wípé kí wọ́n dìde dúró. Lẹ́yìn ọ̀sọ́kà àwọn ọba náà ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì. Ẹ dìde. Ẹ jókòó. Púpọ̀ nínú àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló fajúro tí púpọ̀ nínú àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mi sì bú sí ẹ̀rín. Àwọn ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé àti àwọn alẹ́nulọ́rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni wọ́n ti fi ojú àìdára wo ìgbésẹ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gbé yìí. Àwọn kan ní ìgbésẹ̀ náà ṣe àfihàn bí àwọn orí adé àti ọrùn ìlẹ̀kẹ̀ ṣe já mọ́ lọ́dọ̀ àwọn olóṣèlú. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yorùbá yìí wọ́n tẹ̀síwájú wípé èyí túmọ̀ sí wípé àwọn ọba àti àwọn ìjòyè wọn ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn olóṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni àwọn kan nínú àwọn ọmọ Yorùbá ní orílẹ̀-èdè àgbáyé wọ́n ní Ọbásanjọ́ ó yẹ̀yẹ́ orí adé àti wípé ó tàbùkù ńlá bá aṣọ àlà wọn ni tí ó ṣe hùwà yìí níwájú àwọn orí adé gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọmọ Yorùbá míì wọ́n ní Ọbásanjọ́ kìí ṣe ojúlówó ọmọ Yorùbá. Ìdí rèé tó fi lè hùwà yìí sí àwọn orí adé nítorí pé kò mọ pàtàkì wọn láwùjọ. Pé tó bá jẹ́ wípé ó jẹ́ ojúlówó ọmọ Yorùbá ni kò ní sí bẹ́ẹ̀. Ǹgbọ́ ṣé òótọ́ ni ọ̀rọ̀ yìí? Kí ni èrò tiyín? Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì. Ẹ dìde. Ẹ jókòó. Nípa ọ̀rọ̀ yìí ẹ má gbàgbé láti join channel yìí pẹ̀lú iyekíye.